Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin tí wọ́n ń pè ní Jigan Bàbá Ọjà? Mo lérò pé ẹ ṣì rántí arákùnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Jigan Bàbá Ọjà tí ẹsẹ̀ ń dùn. Mo lérò pé ẹ ṣì rántí rẹ̀. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí báyìí o? Torí wípé láìpẹ́ láì jìnnà yìí, a rí Jigan Bàbá Ọjà lórí wheelchair. Ẹ kúkú mọ̀ wípé arákùnrin yìí kò lè fẹsẹ̀ rẹ̀ rìn, kò lè rìn o tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n nísìnyí orí wheelchair la ti ń rí Jigan Bàbá Ọjà. Ǹjẹ́ ẹ rò pé ẹsẹ̀ yìí ó tún padà sẹ́yìn ni? Ẹ wá nǹkan fìdílé ká lè fún yín ní púpọ̀ lára àwọn ìròyìn yìí, ká lè fún yín ní kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà. Lónìí, ìròyìn nípa Jigan Bàbá Ọjà òun la mú wá fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Jigan Bàbá Ọjà, a ti rí fọ́nrán kan tí ó jáde o, tí ó ti jẹ́ wípé àwọn òyìnbó wọ́n ti arákùnrin náà. Arákùnrin Jigan Bàbá Ọjà òun náà ni ó post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Òun ló post fídíò náà tí ẹ ń wò yìí, tí a gbé wá fún yín kẹ́yìn náà wò. Ó dàbí pé ẹsẹ̀ tó ń dùn Jigan Bàbá Ọjà kò lè fẹsẹ̀ náà rìn mọ́, ṣùgbọ́n a kò tíì mọ nǹkan tí ó really ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Ó dàbí pé kò lè fẹsẹ̀ rẹ̀ rìn, bóyá ẹsẹ̀ rẹ̀ ó ti padà sí àtijọ́ ni, ṣùgbọ́n Bàbá Ọjà ń fi ẹsẹ̀ rẹ̀ rìn tẹ́lẹ̀. A kò mọ nǹkan tó ṣẹlẹ̀ tí òyìnbó yìí tí ó fi wá ń tì í o. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí arákùnrin òṣèré yìí? Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí Jigan Bàbá Ọjà báyìí? Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní, ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa ó máa rí, ó dùn dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.